àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa, ẹni kò ṣiṣẹ́ á máa jalè. Ìwé kíkọ láìsí ọkọ́ àti àdá kò ì pé o, kò ì pé o. Bí a bá kàwé onípele mẹ́ta 63 ìpìlẹ̀ rere, ṣùgbọ́n ká fi iṣẹ́ àgbẹ̀ kún ẹ̀kọ́ ìwé. Kébi má pa wá, kébi bá ti tán, iṣẹ́ bùṣe, báírò pẹ́ńsùn kò ṣeé jẹ. Kọ̀ǹpútà sáyẹ́ǹsì kì í ṣàmàlà, ẹni tí olókun nínú kò lè ṣákọ́. Gbogbo alákọ̀wé ẹ jẹ́ ká ṣiṣẹ́ oko. Iṣẹ́ oko ó ṣe pàtàkì, ó ṣe kókó. Gbogbo alákọ̀wé ẹ má jẹ́ ká dúró lórí iṣẹ́ ìjọba yìí o. Ẹ jẹ́ ká lọ sóko ká ṣiṣẹ́ kárakára, ká ṣiṣẹ́ tẹ́bí bá ti kúrò nínú ìṣẹ́ bùṣe. Ẹ jẹ́ ká gbin iṣu, ká gbin ẹ̀wà, ká gbin kókò, ká gbin àgbàdo, ká gbin ẹ̀gẹ́, ká gbin ẹ̀fọ́ lóríṣiríṣi. Tẹ́bí bá ti kúrò nínú ìṣẹ́ ti bùṣe o. Iṣẹ́ àgbẹ̀, iṣẹ́ ilẹ̀ wa ni. Ẹni tí ò ṣiṣẹ́ kò lè rérè jẹ, kò lè jẹun kánú. Ẹ jẹ́ ká ṣiṣẹ́, ká fi iṣẹ́ àgbẹ̀ kọ́ àwọn ọmọ wa, káwa náà ká máa ṣe, ká ṣe kárakára. Pẹ́ńsùn, báírò, kọ̀ǹpútà kò ṣeé jẹ láyé tá a wà yìí o. Ẹ jẹ́ ká jára wa o. Èmi ọmọ yín náà ni o. Alhaja Monsúrát tí mo bí ẹ́ mọ owó. Òdù ní mímọ̀ ń ṣàìmọ̀ fọlọ́kọ o. Mo ń ṣe bẹ́mi ni ọmọ agbójóògùn ìbọn lọ́ta kẹ́ò. Tí wọ́n fẹ́ bá mi sọ̀rọ̀ lórí aago mi, ẹ pè mí sórí aago yìí 080 60 20 69 97. Lẹ́ẹ̀kan sí o 080 60 20 69 97. Iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa. Ẹni tí ò ṣiṣẹ́ kò lè jẹun o. Ẹ ṣé púpọ̀, ó dàbọ̀.